ẹ gbọ́dọ̀ ṣàyẹ̀wò fún àwọn tí ọjọ́ ti wá lélẹ̀ letterhead wọn family ló kó wọn wá àwọn family yìí wọ́n tẹ̀lé wọn wá àwọn tẹ́ fẹ́ ìmáàmù ní family wọ́n tẹ̀lé ìmáàmù àwọn tẹ́ fáwọn yòókù náà wọ́n pẹ́ra wọn ọ̀rọ̀ ìmáàmù pín inú ilé yẹlẹyẹlẹ now ẹni tó wá ìbájì ti májì tó lé àtìlọ́nà gbé fún lẹ́yìn náà lẹ́yìn sọ wípé kìí sọmọ ilé nígbà wá tún ní kìí sọmọ ilé bí ìtẹ̀mí kábàánì sì ní sọmọ ilé ayélára ní ìsì lágbára kan tí mo fi lọ sọ pé túláàsì kí wọ́n gbà pé toilet ọmọ ilé ayélára ni ṣùgbọ́n àwọn fún ti tọ́ gbẹ́gi wọn kálukú ti kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà wọn ní bíbí ọba tẹ̀ tí bí ọba wọ́ ẹni abáwájú tó bàbá alé ṣe fún ni tí bí bá ti tẹ̀ tó bá ti wọ́ kálukú ọmọ sí bàbá ara rẹ̀ ni kálukú ọmọ sí bàbá ara rẹ̀ ni wọ́n sọ wípé kì í sọmọ ilé àwọn ọ̀rẹ́ pé gbogbo bí wọ́n ṣe ń sọ à ń tẹ̀lé ní social media ń tà ń gbọ́ tẹ́lẹ̀ látààfin ni wípé ọ̀rọ̀ yìí ọ̀kan ààfin fámìlì wọn ni kí wọ́n lọ yanjú nǹkan wọn láàrin ara wọn. nígbà tọ́rọ̀ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ yìí tí ààfin sọnù. tí ààfin sọnù wọ́n sì ń gbé ogun ní social media tá à ń rí. nígbà tí bàbá kú tán tí bàbá Jagunmadé kú tán nìyẹn. ní gbogbo èyí ń ṣẹlẹ̀. nígbà tí ó wá di pé ọ̀rọ̀ wá di pé yóò wá tó lọ́mọ ààfin wọ́n rọ́ lu pé yóò lọ́mọ ààfin ọ̀rọ̀ wípé ìmáàmù pé ààrẹ àgọ́ lẹ́jọ́ ńlọ wáyé wọ́n gbé social media wípé torí náà kọ́ olóyè bàbá wa ni ìmáàmù olóyè bàbá wa iná sì ni ààrẹ àgọ́ ìyẹn àwọn mọ́gàjì wọ́n wà ń bẹ̀ ẹnìkan tó ní tí èrè sí mọ́gàjì ń gbà náà tó ní aṣojú ìdílé lòun ó ní ó wá sọ̀rọ̀ wípé àwọn pé àwọn èèyàn wípé wọ́n ní kí ìmáàmù wá káwọn ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ẹni yẹn ṣe sọ wọ́n ní ààrẹ àgọ́ sọ wípé ẹjọ́ tí ìmáàmù pé òun ó ti ná òun tó 2 million so láì sì jẹ́ pé òun rí 2 million gbà padà kò sọ̀rọ̀ wọ́n sọ ń bẹ lórí social media tẹ́ bá tún lọ wò ẹ rí pé kò sọ̀rọ̀ wọ́n ní Èjìdé ló san 2 million yẹn sínú àkáǹtì àwọn ìyẹn ni tí mo sọ yìí wọ́n rí pé aṣojú ìdílé ni òun tó jẹ́ kí máa hámà pé ọ̀sọ̀ pé aṣojú ìdílé ni àwọn ìjọ náà ni pé ẹni tó ń dáre tó coordinate program yọ ń béèrè pé mọ́gàjí ìdílé wò lẹ́yìn wọ́n ní aṣojú ìdílé làwọn wọ́n á sọ pé àwọn làwọn kó 2 million yẹn lọ fún ààrẹ àgọ́ àtàwọn àtẹnìkan làwọn jọ lọ kó 2 million fún ààrẹ àgọ́ gbàtà wa kó 2 million fún ààrẹ àgọ́ bẹ́ẹ̀ ààrẹ àgọ́ ti jẹ́ káwọn mọ̀ wípé ọ̀rọ̀ yìí gan kọ̀ọ̀kan lọ títì ọ̀rọ̀ àpèrè sọ̀hún ni wípé ìmáàmù ní kábíyèsí kọ́ ló fi òun jẹ wọ́n ní pé nígbà tó rọ̀ wá rí báyìí a jẹ́ pé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nu èmi á wò pé lójú ti tèmi tó bá jẹ́ pé ẹ tiẹ̀ débẹ̀ lẹ gbọ́ wípé ààrẹ àgọ́ sọ pé ìjà yìí èso tó tẹ̀yìn ìdílé ni 2 million yìí ọ̀yẹ́ kó dúró níwòye ti tèmi nílẹ̀ àká ti tèmi ẹ dá padà fẹ́ni tó lówó pé ìjà ti bẹ̀rẹ̀ o èso kò sí ọ̀rọ̀ pé a parí nǹkan kan ok ẹni oṣù mi ti gbàgbé rẹ̀ sákìtàn ẹni ọ̀sán owó ẹ̀mí rò pé béèrè owó wọ́n ti gbà pé èyí ti lọ́ bẹ̀rẹ̀ nù ìjà tí a ní bẹ̀rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ yẹn fáwọn wí gbé pé torí náà kọ́ ó pe ààrẹ àgùnlẹ́jọ́ ẹni kankan láti dènà pẹnu kí ló wá fa sábàbí pípè lẹ́jọ́ òun ni wípé